Erike ayé yẹn ẹ ti ń sáré yán ọ̀rọ̀ tiẹ̀ ẹ sọ pé kọ́mọ̀ jàporó èyí tí ń pariwo kíun nílẹ̀ Yorùbá yìí ẹ lè sọ pé kọ́mọ̀ jàporó ìdí tẹ́ ẹ fi lè sọ pé kọ́mọ̀ jàporó ni pé gbogbo ìgbà tí eyín bá ti ká ilé ẹ̀rín ti wó gbogbo ìgbà tí àfèrè ìbòjò bá ti kú ẹnu sàọ́ máa ṣọ̀fọ̀ gbogbo ìgbà tí ọba ti sétí lórí mọ́ orí ọ̀dà bí àpòlá àgìní ibi tó gọ sí ni Ọlọ́run tún àṣírí yẹ kìí sáfà tó lè jókòó àdúrà àwọn tó súnmọ́ mọ̀ àwa mọ̀ he knows we know him wàláì ẹni pé mò ń sọ̀rọ̀ mo dẹ̀ ń sọ pé wàláhì ẹni àfáà ti ń japoró kíun lórí ọ̀rọ̀ àwọn ẹlẹ́bọ yìí ibi tó gọ sí ni òòrùn ti ká mẹ́bẹ̀ yìí kò mọ̀ pé ejò ọ̀wọ̀ kúrò níbi tó dúró sí lánàá lórí ọ̀rọ̀ ìsìláàmù ilẹ̀ Yorùbá ó rò pé ìsìláàmù ilẹ̀ Yorùbá tó jẹ́ pé wọ́n ti sọ di musawasa yẹn ó wá rò pé bẹ́ẹ̀ ni ó máa lọ when the reverse is now becoming the case òun ló wá ń jẹ́ kó máa japoró ẹ lè sọ pé káfá yẹn máa japoró kìí ṣe àfáà rọ̀bà níyù gbogbo ẹnu mo fi sọ òun náà dẹ̀ mọ̀ pé òun kìí ṣe rọ̀bà níyù ó mọ̀ pé òun kìí ṣe rọ̀bà níyù ṣé rí àwa tá à ń sọ̀rọ̀ wípé kéèyàn jẹ́ káfọ́ jẹ́ rọ̀bà níyù káfọ́ jẹ́ rọ̀bà níyù we are not claiming saints a sọ pé saint ni wá we are sinners ẹlẹ́ṣẹ̀ ni wá ṣùgbọ́n aláìṣẹlẹ́bọ ìyàtọ̀ ń bẹ láàrin kí mùsùlùmí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ kódà tí mùsùlùmí bá fi kọ̀ńténà rú ẹrù ẹ̀ṣẹ̀ dọ́dọ̀ Ọlọ́run níjọ́ gbẹ̀dà kìámà ọ̀rọ̀ rẹ̀ ó fúyẹ́ lọ́dọ̀ Ọlọ́run ju ẹni tó jẹ́ pé irú ike kékeré yìí ló fi gbé ẹbọ wá sọ́dọ̀ Ọlọ́run afahamet do people are they listening are they comprehending should I repeat myself téèyàn bá jẹ́ mùsùlùmí ẹ̀yin mùsùlùmí kẹ́lẹ́ máa gbọ́ téèyàn bá jẹ́ mùsùlùmí tó wá jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó jẹ́ pé ní ọ̀gbìn dàkìyàmọ̀ kọ̀ńténà ló fi ru ẹ̀ṣẹ̀ wá sọ́dọ̀ Ọlọ́run pé ẹ̀ṣẹ̀ rẹ̀ rèé kọ̀ńténà yìí ọ̀rọ̀ rẹ̀ fúyẹ́ ẹni pé yìí sọ pé kéèyàn ò múra sí kó máa jẹ́ ẹlẹ́ṣẹ̀ o ọ̀rọ̀ rẹ̀ fúyẹ́ lọ́dọ̀ Ọlọ́run ju kó fi déédéé bọ́ọ̀tù kékeré yìí kó fi ru ẹbọ wá sọ́dọ̀ Ọlọ́run lọ inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha Ọlọ́run ní the only no-go area lọ́dọ̀ wọn Ọlọ́run òun lẹ́bùn kan àbí àwẹ̀ ọjọ́ àràfà lè bọ́ ọ parẹ́ tí umura lè bọ́ ọ parẹ́ tí ájì lè bọ́ ọ parẹ́ kò sí ní tó lè pa ẹbọ rẹ o àfi kéèyàn fẹ́ bọ yẹn lẹ̀ o kó túbá kó wá gba Islam umura lè pa ẹ̀ṣẹ̀ rẹ kò lè pa ẹbọ rẹ kò lè ní kéèyàn má jí ẹbọ jímọ̀ kan sí jímọ̀ kan lè pa ẹ̀ṣẹ̀ rẹ kò lè pa ẹbọ rẹ àwẹ̀ ọjọ́ àràfà lè pa ẹ̀ṣẹ̀ rẹ kò lè pa ẹbọ rẹ kéèyàn gba àwẹ̀ ayamulibid ó lè pa ẹ̀ṣẹ̀ rẹ kò lè pa ẹbọ rẹ àwẹ̀ Thursdays Mondays ó lè pa ẹ̀ṣẹ̀ rẹ kò lè pa ẹbọ rẹ Ramadan bó ṣe lágbára tó tọ́lọ́ ń fi nǹkan tó tóbi dáadáa bẹ̀ tó yẹn ó lè pa ẹ̀ṣẹ̀ rẹ kò lè pa ẹbọ rẹ therefore àáfàá yẹn wá ní kàtígìrì wo ló fọ́ọ̀lù sí òun náà mọ̀ so yóò kálá torí pé eyín ti ń ká ilé ẹ̀rín ti ń wó àfẹ̀bòjò ti ń kú ẹnu fọ̀ ẹnu sá ti bẹ̀rẹ̀ ọ̀fọ̀ etí ti fẹ́ kú lórí lọ́dọ̀ rẹ̀ orí ti fẹ́ dàkú láàgì because tẹ́yìn náà bá ń gbọ́ ogun tí ń sọ kódà gbogbo àwọn tí wọ́n ṣe àfà lórí ọ̀rọ̀ olóòlù orí ọ̀rọ̀ ọmọ wàsílà yìí orí kálukú tún ti sílẹ̀ sí pé ẹ wo báwọn ẹlẹ́bọ ṣe ń jáde tán dem boast of pé bí obìnrin bá ró lóòlù tó bá rí gangan ìjọ náà ni ó kú ẹ wo bí ikú àti kéèyàn kú àti kéèyàn pààyàn ẹ wo bó ṣe dùn lẹ́nu ẹlẹ́bọ when one of their prominent persons can come out boldly and be saying if a lady or a woman sees olóòlù with korokoro eyes like this the person will instantly die. What is olóòlù then? Olóòlù is a killer. Let me repeat myself. Àwọn tí wọ́n jẹ́ èèyàn olóòlù one of them came out ó dẹ̀ sọ ó dẹ̀ bold and he was proud of what he was saying lórí social media kódà BBC ló gbé ó lo jàrá sọ́rùn báyìí ibi táyà ti mọ̀ pé alẹ́ yẹn lẹ́bọ rẹ̀ sì ṣe ọkùnrin kọ̀mọ̀bà tó tún ní bísímìláì tẹ́ bá lọ wo interview yẹn dáadáa mi kì í fẹ́ gbé ọ̀rọ̀ wọn ni
ó ní bísímìláì bísímìláì kò mọ̀ gbà tó sọ torí pé bísímìláì ó natural bísímìláì natural ẹlẹ́bọ̀ ìwà bọ́ta olóòlù ìbọ́ta ẹnìkan tó lólómìlá ó ti jẹ ọlọ́lọ́mọ oríṣiríṣi tó ti jẹ ọwá ní ó dẹ̀ ń sọ categorically ẹjá fi ẹ̀sìn sẹ́gbẹ̀ẹ́ ẹjá mú humanity tọ́rẹ̀ wá ń pariwo kí ṣé ìyẹn náà bá humanity mu sọ bá humanity mu wípé nǹkan kan ń bẹ ní 21st century yìí tó jẹ́ pé téèyàn bá kàn mere saying it mere looking at it ènìyàn dẹ̀ máa kú ó ní ẹ̀jẹ̀ rẹ̀ máa gbẹ ṣé nǹkan yẹn jẹ́ nǹkan tó yẹ kó lórí ire ó lè máa ṣe ẹjá fọ̀rẹ̀ sílẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan náà o ẹjá mú ọ̀rẹ́ wa tí ń pariwo humanity 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 tọ̀hún sọ pé káwọn èèyàn lọ join àwọn tó lẹ́ẹ̀jọ́ ń ṣe humanity ní ẹ jáde yìí o ọ̀rẹ́ wa ní ẹ ní olóòlù àwọn táwọn mọ̀lẹ́sìn in another word tí wọ́n ń pè ní ọdún ó yẹ kó jẹ́ ọjọ́ ọ̀dùnnú olóòlù ń sọ ọjọ́ ọ̀dùnnú di ọjọ́ ìbànújẹ́ fóbìnrin tó bá rí àti lọ bíi pé ẹ dáhùn pé ètùtù tẹ́ ẹ pa fún Wàsílà ta ló jẹ́ ẹ sọ bí tẹ́ran yẹn wà fún wa o but ká tó lọ bí ọ̀rọ̀ ẹran ètùtù Wàsílà Afa Ahmed sáwọn èèyàn ń sọ páwọn ń gbọ́ yé ok ẹ ká tó lọ bí ẹran ètùtù Wàsílà ẹ̀yin ní humanity tààlù come over ẹ máa bọ̀ ìkànnù àwọn olóòlù jáde ó ṣe interview wọ́n ní kó sọ̀rọ̀ nípa olóòlù ó ní kẹ́ni ó ní méjì lọ́rọ̀ olóòlù pín sí fáwọn obìnrin